Ẹ káàsán lápá bí ẹ káalẹ́ ní àti ìlú abínibí mi Nàìjíríà Nàìjíríà dúpẹ́. Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi. Charlie, you are welcome. Anil Gotham, Alexis Loli, MH, ZB, CDN Cowboy, Atomic Spider, Mr. N, Wally. I really welcome you guys. You are welcome to this live show. Kindly power tap. Please do tap. Alexei, these people that are joining, they are joining from foreign lands. English. Hey, Simon Bray, Peter McDonald. I have a lot of foreign visitors. Oh my God. Olagbara báyìí èdè Yorùbá láti fẹ́ sọ́nbí. TikTok ọ̀yẹ̀gẹ̀ ní definitely say auto translation. Anyway, you are welcome to this live show. Fún àbàní ẹ̀yin tí darapọ̀ mọ́ mi láti ilẹ̀ tí wọ́n ti gbọ́ èdè abínibí tí mò ń sọ. Mo retí àwọn tó gbọ́ èdè abínibí náà láti darapọ̀. Èdè Yorùbá ní ìkànnì yìí. This is a Yoruba dialect speaking content. Yes, we are here to dish out quality, research-based content about Yoruba culture, heritage, and everything about the language, culture, the tradition, and the likes. So, Tamo, Baba mi Yomade, Alan Bikun, Emo Wule, Emo Rora, tètè bá ń share o. Àkọjá ewé mi rè o. Ẹjọ́ jàjàyè o. So, ẹ bá ń pín kálé, ẹ bá ń pín kákó. Ẹ jẹ́ kí a máa double tap. Mickey, ẹ káàbọ̀. Mo kí yín àwọn the dude àwọn tí wọ́n wá láti ọ̀nà jíjìn eré tí wọ́n lè mọ́ gbọ́ èdè Yorùbá wọ́n pọ̀ nbí o ní tí a ṣe báyìí ṣé èyí lọ wá translator báyìí ó lágbára o. Ipa ọgbọ́n series Tamo it's a question and answer based content. Question and answer based program. I will be dishing out question, you'll be providing the answer, but basically in Yoruba. Actually, you can provide the answer in English partially, but Yoruba basically. Tamo, èmi mọ̀ o, ẹni bá mọ̀ kó nawọ́, ẹni bá mọ̀ kó béèrè láti wọlé. Bàbá mi Yomade jẹ́ kì í ṣe pé ẹ ti sá lọ o, bóyá ilẹ̀ ti ṣú náà ẹ lè sí lẹ́nu iṣẹ́. Àwọn tá wà ní àyín la lè sọ pé a wà lẹ́nu iṣẹ́. Tamo. Sia, thank you, Sia. I'm sorry, I don't really get the pronunciation. Thank you for the gift. God bless you. I do appreciate you. God bless you. Please let us double tap. Let us tap. Let us like the show. Let us love the show. Please, please share the live show and invite more friends. Please do. TikTok, kindly share my show to Yoruba continent, please. Yoruba region. I don't know if you are hearing me. TikTok, please. Àwọn níbi tá a bá gungi là bá sọ̀kalẹ̀ àwọn àjòjì tí ń bẹ ń bí ò jẹ́ mọ bí ti máa lọ gẹ́rẹ́gẹ́rẹ́ ní orí Yorùbá mi. Mo mọ̀ pé àwọn ọmọ Yorùbá ó dé bá mi lẹ́nu ẹ̀. Wọ́n ó dé bá mi lẹ́nu ẹ̀. Ibi ababa gungi là bá sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ni báwọn bàbá wa bí wọ́n ti wí nù ni
bí wọ́n ti wí nù ni ibi abá gungi là á bá sọ̀kalẹ̀. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ rí wípé ní ìgbà tá a pàdé kẹ́yìn bó ti jẹ́ pé lójúpò Facebook ni, ẹ wò ẹ má bínú sí mi. Ẹ ń wò wípé ó ti tó ọjọ́ méjì, ó ti tó ọjọ́ mẹ́ta. Ẹ má bínú sí mi, ẹ dákun. Mo tọrọ gáfárà. Tẹ́ bá ń tẹ̀lé àwọn fídíò mi, ẹ rí pé mo ti tọrọ gáfárà síbẹ̀ náà, mo ti sọ síbẹ̀ náà. Ẹ dákun ẹ má bínú. N tí mò ń bá bọ̀ ni pé bí bá gungi là bá sọ̀kalẹ̀ Gilbert Isaac. Okay, Gilbert Isaac. Okay, Gilbert Isaac. Chris G7. TikTok ẹ dákun. Àwọn wo lẹ̀ ń rọ́ wá báyìí Ọlọ́run? Àwọn wo lẹ̀ ń rọ́ wá báyìí? Ọwọ́ alágbára báyìí o. Ẹ dákun ẹ bá ń gbé àwọn elédè mi wá, mo bẹ̀ yín ni o. Ẹ bá ń gbé àwọn elédè mi wá. Canadian Moon G. Thank you. Ìyàwó ọmọlá ẹ dákun ẹ máa ń share kíní. Àwọn tí TikTok gbé wá fún mi, àwọn tí ò gbédè mi ni o. Ìyàwó ọmọlá ẹ share kíní kó lọ fàáfàá o. Ẹ bá ń share rẹ̀ kó lọ fàáfàá. Àwọn tí TikTok gbé wá, àwọn tí ò gbédè mi ni. Àwọn tó sì gbédè mi mo fẹ́ bá sọ̀rọ̀ o. Ẹ dákun mo bẹ̀bẹ̀ ni o. Mo bẹ̀ ẹ̀yin ìyàwó ọmọlá, ẹ̀yin ni alálẹ̀ TikTok yìí o. Ojú òní tí ẹ bá ń share rẹ̀ o. Ẹ dákun mo bẹ̀bẹ̀ ni o. Àwọn tí ẹ ń gbé wá fún mi kò yé ń sí. Àyà ìtanra wa. Láwọn tí TikTok tí ń gbé wá fún mi yìí o. Bá ṣe ń wọlé, jọ̀ọ́ jẹ́ kí a máa share rẹ̀ dákun. Pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá tá a ti wà ń bí, ẹ já share rẹ̀ kó lè kan àwọn ọmọ Yorùbá lára. Ipa Ọgbọ́n series, òun náà ni àká content wa, ṣùgbọ́n ó ní àwọn oríṣiríṣi ètò tí a máa mú wá láti inú àká yẹn. Lónìí, tá a mọ̀ òun ni a fẹ́ fi bẹ̀rẹ̀. Tá a mọ̀ la fẹ́ fi bẹ̀rẹ̀. Daddy yo, ẹ ṣeun. Ẹ dákun mo ti ń rí àwọn èèyàn mi díẹ̀díẹ̀ tí wọ́n ti ń wọlé. Ẹ dákun bá ṣe ń wọlé ẹ jọ̀ọ́ má bá mi share rẹ̀. Pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ aládé, ẹ bá mi share rẹ̀ sí àwọn Yorùbá followers, friends and allies yín, kí ó lè dọ́dọ̀ wọn. Àwọn tí TikTok gbé wá fún mi, èmi ò mójú lè já wọn. Ẹ ti dákun ẹ má bá ń double tap o. Ẹ já like show yìí ká dẹ̀ máa share rẹ̀. Tá a mọ̀ ìyàwó ọmọlá ẹ lè okay. Bọ̀ ó yẹ kí n lè kò yé mi sí ni o. Ẹ̀yin náà lẹ́ẹ̀ mọ̀ kọ́ mi sí o. Ìyàwó ọmọlá ẹ lè request o. Gbogbo àwọn ọmọ Yorùbá tá bá ti wà ń bí náà, a lè request fún láti darapọ̀ mọ́ mi kí n lè gbé wa wọlé. Ká lè bẹ̀rẹ̀ tá a mọ̀ yẹn. Ó bá sì jẹ́ pé a fẹ́ máa comment náà ni, ṣùgbọ́n kò lè dàbí kí n máa mú ìbéèrè yẹn wá kí a máa dáhùn. Ojúkòrò kì í po ojúkòrò jẹ. Nígbà tí a pàdé kẹ́yìn bó ti jẹ́ pé ní ojúpò Facebook ni, ẹ má bínú. Ọ̀nà ló pọ̀ lẹ́rùn. Òun ló fà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń fà mí láti bí ọ̀sẹ̀ bí mẹ́fà ló yẹ kí a ti wà ń bí. Gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí fún wa pé tí TikTok bá ti fún wa láǹfààní àti máa ṣe live. Bàbá mi Akóredé, olóko ẹ káàbọ̀. Ẹ má tún sálọ o. Ẹ bá ń share kíní ni o. Ẹ share rẹ̀ gidi ẹ jọ̀ọ́ lọ fàáfàá ni o. Ẹ dákun kí ó lè dọ́dọ̀ àwọn ọmọ Yorùbá aládé wa. Torí ìdí pàtàkì gan-an o. Ẹ bá mi share rẹ̀. Ọba yìí, kí lorúkọ ọba yìí?
ọba kan wà nílẹ̀ Yorùbá àti bẹ̀rẹ̀ náà nìyẹn o, ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ìyá mi àyètì mama, ẹ ṣeun ẹ káàbọ̀, ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá ń share o, bẹ́ẹ̀ ṣe ń share náà ni kí wọ́n bá ń double tap. Ìdí tí mo fi ní ẹ máa bá ń share, mo fi ń ké tọ̀tọ̀tọ̀ báà ni pé kí àwa tí a jọ gbé de ara wa kó lè já wa láwà mí tẹ́ bá mọ àwọn tí TikTok kọ́kọ́rọ́ wá fún mi. Kí ló tẹ̀lé send request kò yé mi o, ẹ là hàn mí o. Ẹ̀yin ìyá wa náà ni ẹ̀yin alálẹ̀ tí mo kọ́kọ́ tá a bá ń bí o. Kí ló ṣẹlẹ̀ tẹ̀lé send request? Bóyá mi ò tí entitled sí ni o. Kódà ẹja máa comment ńgbà yẹn, one is not set. Kódà ńgbà bá parí live yín tún lọ wò dáadáa, máa lọ wò dáadáa. Gẹ́gẹ́ bí mo ti ń bá ẹja ṣì máa fún mi lo comment nígbà tá bá ṣe tán màá tún lọ check ẹ. Ẹ máa bá mi double tap ẹ jọ̀ọ́, ẹ máa bá mi double tap. Ọba kan bẹ nílẹ̀ Yorùbá tó ń bá òrìṣà jẹ́ orúkọ, tó yẹ pé fún àpẹẹrẹ ní ìsàlá sọ pé Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Olúbàdàn yẹn orúkọ oyè ọba yẹn nìyẹn. So ọba kan náà wà ń bẹ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá tó yẹ pé orúkọ oyè rẹ̀ gẹ́gẹ́ bí ọba òun ni ó jẹ́ ti orúkọ òòṣà. Ọba wo ni, ìlú wo sì ni? Ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta mọ̀, ta ló mọ̀, èmi mọ̀, ẹ ń bá mọ̀ kí wọ́n bá wa kọ ìdáhùn yẹn o. Ó ti yá o. Ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Kiana, you are welcome, thank you. Báwọn ìbọn bí wọ́n ti ń wọlé tí wọ́n ní pé táwọn ilé ń sọ ń bí ń gbọ́ o, wọ́n tó ń jàpá ni. Gbogbo àwọn ọmọ Yorùbá táwa ń bí ẹ dákun bá ṣe wọlé ẹ máa bá mi double tap, kẹ́sì máa bá mi share rẹ̀ ẹ dákun. Ìyá wa Yétí àti Ọmọlá mo kí yín o, Ọlọ́run tó ní yóò ní fi yín lẹ̀, yóò dúró tẹ̀yìn náà, ẹ ṣeun. Ó ti wà ní rẹ́kọ̀dù pé ewé àkọ́jà mi first live show mi, ẹ wà ń bẹ̀, ẹ sì dúró tì wá, Ọlọ́run ò ní fi yín lẹ̀. Oore yín ó gbé òtítà, sẹ́mọ̀ táwọn bàbá wa ń pè lótìtà, ẹ̀yin ìyá mi tí ẹ̀ ń bá sọ̀rọ̀ gbọ́dọ̀ wọ́n mọ̀. Oore yín ó gbé òtítà tì yín, yóò jókòó tì yín. Zobia Gafar, wọ́n ti JP, ó ti sá lọ, bó ti wọlé náà ló sá lọ. TikTok sáà ń wọ́ wọn wá ni, wọ́n bá sì wọlé tọ́rí pé eégún èsì léwọ̀ kánà lọ́rẹ́ bàbá kò sọ náà ń bẹ́ òní. Liga ó lágbára, mo mọ̀ pé nígbà tábà fi ṣe kíní kejì kẹta, àwọn náà ti mọ̀rú àwọn èèyàn tí ó yẹ kí wọ́n mọ̀ recommend show wa fún nígbà tó bá ti gbọ́ èdè tí à ń sọ. Ó yá ìyá wa Ọmọlá Àyètì dáhùn o. Sammy Sweetheart, you welcome. Tony Noah, ẹ ṣeun, ẹ káàbọ̀, you welcome. Mọ̀kọ́ ìdáhùn sí ìbéèrè Thunderbird, ìyá wa Àyètì, ìyá wa Ọmọlá. Mo ní ọba kan ń bẹ, mo ti ń kọ́ mi again báyìí. Ọba kan ń bẹ nílẹ̀ Yorùbá tó ń bá òòṣà jẹ́ orúkọ, tó jẹ́ pé orúkọ oyè rẹ̀ tá a fi ń pè orúkọ òòṣà ni. Ọba wo ni, ìlú wo sì ni? Please let us double tap. Nana at 22, ẹ káàbọ̀. Àwọn tí a lórílẹ̀-èdè Canada nìyẹn. You are welcome to the show, ẹ káàbọ̀. Ìyá wa Yétì wọ́n ní ọba Àwùjalẹ̀. Mo rò pé ọmọ Ìjẹ̀bú ni yín, Ìjẹ̀bú ọmọ alárẹ̀. Rárá o, rárá o, àwọn náà ti ní rárá o, rárá. Ok, wọ́n ń dá mi lóhùn ní pé àwọn kì í ṣọmọ Ìjẹ̀bú. Harun Latifi Mukiyin Tijan Rikavama, rárá ìdáhùn yẹn ò rí bẹ́ẹ̀ o. Aṣíwájú Adéníyì Jáoyè, wàlékún salam. Àpèsọ̀rọ̀ àpèsọ́lá fún ọmọ ilé lédè o, mo kí yín, ẹ kú ìyànjú. Mandek, ó yá o, Ìjáoyè ẹ dáhùn béèrè yìí o, ẹ̀yin àgbà Yorùbá nù. Ọba kan bẹ nílẹ̀ Yorùbá tí ń bá òòṣà jókòó, à ń wá ọba yẹn ni o, à ń wá ọba yẹn. Ìbéèrè tá mọ̀ àkọ́kọ́ nìyẹn. Mo mọ̀ pé yóò mọ̀ dùn àwọn èèyàn mi, ìyá wa Ọmọlá àti Àyètì pé ẹ̀yin láǹfààní àti gbé wọn wọlé. Mo rí sálẹ̀ ibi yóò sì yẹn, wọ́n padlock ẹ̀, guest náà wọ́n tún padlock ẹ̀, kò sí wàhálà.
bóyá mi tí ẹ̀ta ìtú bóyá torí pé ó jẹ́ first kìíní mi ni but màá tún lọ tú èyí tún padà lọ tú èyí tún lọ tú fún àtẹ̀dọ́ rẹ̀ nígbà tí bí mo kú ti ń tú náà mo ti mọ̀ pé 6 weeks ọ̀sẹ̀ bíi 6 sẹ́yìn ni wọ́n ti fún mi láǹfààní àti ṣe live tí mi ò yẹ̀ wò ó yá o ìjà oyè ẹ mọ̀ ṣe ẹ mú dáhùn wá ni kọ́ ní dáhùn rẹ̀ ìyàwó ọmọláìṣẹ́ ń jàre wọ́n ní aláàfin ọ̀yọ́ aláàfin ọ̀yọ́ ọmọ láàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àtìbà aláàfin ọ̀yọ́ kọ́ o aláàfin ẹ̀yin náà aláàfin ọ̀yọ́ ẹ rí i pé kò sí òòṣà orúkọ òòṣà nínú orúkọ tẹ́ ẹ dá yẹn gbogbo Canada wà ìjà oyè gbogbo Canada wà ẹ ṣeun ìjà oyè wọ́n ní ọ̀ọ́nìrìṣà torí pé òòṣà wà bẹ́ẹ̀ ọ̀ọ́nìrìṣà ìbéèrè mi tún nìyẹn ẹ jẹ́ ń sáré kọ́lẹ̀ kí ni ìtumọ̀ ọ̀ọ́nìrìṣà gan tí a bá ti mú ìdáhùn ilé ìwà ìbéèrè mi ta tún lọ́nu a lè lọ mọ Google ẹ lẹ́ o bóyá àrí lórí Google ìyàwó àyè tí ẹ ṣe ẹ mọ̀ bá ń láìkẹ́ ìjà oyè ó yá ẹ mọ̀ double tap o ẹ bá ń láìkẹ́ káti ẹ̀ dé 10k fún ìgbà àkọ́kọ́ ká dé 10k fún ìgbà àkọ́kọ́ bákan náà ìjà oyè dákun ẹ bá ń share rẹ̀ dákun ẹ bá ń share rẹ̀ kí àwọn ọmọ Yorùbá kí kíní ó lè dọ́dọ̀ wọn torí àwọn tí TikTok ń gbé wá fún mi àwọn tí wọ́n gbọ́ payán tí mò ń sọ ni o ìgbà tẹ́yìn èèyàn mi ò tí ì dé ẹ wò agídí mo fi ṣàfihàn bá wọn sún èbò pé kán ṣàtẹ̀ fi mọ́ kí wọ́n káàbọ̀ ẹ ṣeun yàwá yétì yàwá ọmọlá mo dúpẹ́ bẹ́ẹ̀ tí ń láìkì ẹ̀yẹn Ọlọ́run ó bá ń fẹ́ràn ẹ̀yin náà o ẹ ṣeun gan ni mo dúpẹ́ ó yá o bá a ṣe máa ń ṣe ní Facebook ni a máa ń fi táìmù sí láti jẹ́ ká ó yá ẹja fi ìṣẹ́jú 6 sí báwọn tá a bá ti wá rí ìdáhùn tó ṣe déédéé ìdáhùn tí a fẹ́ a wà mú ayadakumullah binasiri ya sheikh akẹ́ àbá àgbà àlífà káàbọ̀ bàbá àgbà àlífà mò ń bá wọn jó kọ Ọláyínká ni mí ẹgbẹ́ wa kan náà ń jẹ́ Akóredé nínú ilé àlùbáríkà wa lọ́hùn Akóredé ni bàbá tó bí mi lọ́mọ ìwà tí rẹ̀ ti ń jà Abdul wá sí bàbá àlífà kíyàn o aleykum salaam wa rahmatulah ẹ káàbọ̀ o àbá àlífà ẹ tún fún mi ń búrẹ́dì ń fi sínú nù torí àwẹ̀ tàtàwà wà lónìí òní Monday bẹ́ẹ̀ ti fi kọ́ wa àwẹ̀ súnà àyè fi búrẹ́dì sínú ó ti dá a báwọn Ọlọ́run fi báràkà sí o jazakumullahu khairan jaza yasidu kula yawmin siyadatan la hawla wala quwwata illa billah ìyàwó àyètì ìyàwó ọmọlá ṣe mọ̀ pé àwọn ara wa ríra wa ológìní ti rọ́mẹkùn wọ́n ń bá mi kí bàbá àgbà àléfà káàbọ̀ wọ́n ń bá mi kí wọn tọ́látọ́lá ti ìtẹ̀yẹ wọn ni wọ́n fi ń bá mi kí wọn káàbọ̀ sáàrin wa ó yá o bàbá àléfà ń tẹ́ ẹ bá lẹ́nu wa tá a mọ̀ ní ipa ọgbọ́n series ó ní mo pe àwọn content mi nígbà tá a ti dé Canada àwọn nǹkan tá à ń dish out a pè ní ipa ọgbọ́n series ó wá ní oríṣiríṣi àwọn nǹkan tá a máa ń mú wá ń bẹ̀ èyí tá à ń ṣe lọ́wọ́ báyìí la pè ní tá a mọ̀ a ti fi ìbéèrè síta wípé kí ni à ń wá ọba kan ọba wo náà ni ọba tó jẹ́ pé ń bá òṣàjò kọ nílẹ̀ Yorùbá ọba tí ń bá òṣàjò kọ nílẹ̀ Yorùbá ó kù ṣẹ́jú 4 tá a fi kúrò lórí ìbéèrè yẹn bàbá sì ti kúrò ńbẹ̀ a bọ̀ sí ìbéèrè míì nínú ìdáhùn táwọn èèyàn mú wá iná la tún ti mú ìbéèrè míì tí a fẹ́ bọ́ sí ó sì ṣeé ṣe bàbá rẹ̀ tó gbà níwọ̀n bá bí ó bá ṣe mọ ká máa fúnra wa ń káàdì láti máa fi ṣe kóríyá àti ìwúrí èdè wa ni o Yorùbá bínibí náà ni ẹ ti sọ pé ọ̀nìrìṣà mo ní nínú àwọn ìdáhùn tí ì gbà ìjà oyè I have said it ẹ ti sọ ṣùgbọ́n ẹ gbà boom juice you are welcome kindly like the show ẹ dákun ẹ jẹ́ ká máa tap ká power tap kí a máa fẹ́ràn show yìí ẹ dákun ẹ jẹ́ a máa fẹ́ràn rẹ̀ àní ká tiẹ̀ wọ 10k fún ìgbà àkọ́kọ́ ká wọ 10k bàbá àlífà ọyẹ ẹ bá dáhùn béèrè yẹn o ẹ̀yin àgbàlagbà ẹ bá dáhùn béèrè yẹn o lovely links you welcome ẹ bá dáhùn béèrè yẹn dákun kí ló kọ ọba aládé nílẹ̀ Yorùbá tí ń bá òṣàjò kọ Jesse you are welcome Zeno ẹ bá wa dáhùn béèrè yẹn o ẹ bá wa dáhùn béèrè yẹn bàbá àlífà gbọ́ lárúbáwá bàbá dẹnu lé lọ́hùn ẹ máa sọ lárúbáwá torí ẹ̀yin bẹ́ẹ̀ bá ti sọ ẹ̀yin náà lẹ́bàá wa tú kí lorúkọ ọba aládé yẹn tí ń bá òṣàjò kọ nílẹ̀ Yorùbá
ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ọba aládé tí ń bò ṣáájú kọ AK ẹ káàbọ̀ o, ẹ jẹ́ double tap o, ẹ ṣe a ti wà ní 2K báyìí, ó yá ẹ jẹ́ ká máa gbé lọ kó máa lọ bẹ́ẹ̀ àníkà tí ẹ wọ 10K for the first time first live show mi lélẹ̀. A kàn máa record content, a máa ń drop ẹ̀ ní fáwọn tó bá ti láǹfààní àti lọ check profile wa. Ó yá àbá àlefa ẹ̀ tí mú béèrè wa o, ẹ̀rín lẹ́rìn o, ẹ mú dáhùn wa. Ó kù ìṣẹ́jú méjì táfikò lórí ìbéèrè yẹn wípé kí ni orúkọ ọba aládé tí ń bá òòṣà jẹ́ ókọ nílẹ̀ Yorùbá. Kí ni orúkọ rẹ̀? Ọba aládé tí ń bá òòṣà jẹ́ ókọ nílẹ̀ Yorùbá. Àwọn èèyàn ti mú dáhùn wa o. Ìyá wa Àyétì àwọn sọ wípé Àwùjalẹ̀ tilẹ̀ Jẹ̀bú. Ìyá wa Ọmọlá àwọn sọ wípé Aláàfin Ọ̀yọ́. Nígbà tí ìjà oyè akẹgbẹ́ mi nídìí inú iṣẹ́ pèdèpèdè láti ilẹ̀ Ìbàdàn àwọn sọ wípé Ọọ̀ni ìrìṣà. Gbogbo àwọn ìbéèrè, gbogbo àwọn ìdáhùn yìí kò sí èyí tí ó ti já ojú ọ̀nà ń bẹ̀. Àbá àlefa ọ̀yá o, ẹ mú dáhùn tí yín náà wà, a fẹ́ gbọ́ o. Ọba aládé tí ń bò ṣáájú ọkọ̀. Ó kù ìṣẹ́jú kan. Triple F, you are welcome please. Kindly double tap. Wim Wostra, kindly double tap and share the show. Missy Brand, double tap, share the show please. Ìyá wa Àyétì ojú òní tì yín o. Ọlọ́run ò ní yé fẹ́ yín. Bẹ́ẹ̀ tí ń like èèyàn náà ni wọ́n ń gbé wá fún mi o. Mò ń rí o, mò ń rọwọ́ yín, mò ń rí ọwọ́ ìyá wa Ọmọlá náà. Ẹ ṣeun. Mo dúpẹ́ púpọ̀. Jesse 420, you welcome. You welcome. Victor Jackson 38, you welcome. Cursive Corner, you welcome on board. This is a Yoruba dialect show. It deals with question and answer. Táàmù ó kù ìṣẹ́jú kan gan ti dín. Ọba aládé tí ń bá òòṣà jẹ́ orúkọ. Ọba aládé tí ń bá òòṣà jẹ́ orúkọ ní ilẹ̀ Yorùbá. Kí ni orúkọ rẹ̀? Kí lorúkọ rẹ̀? Ká lè bọ́ sórí ìbéèrè mi. Ẹ jẹ́ á mú dáhùn yẹn wá ká lè bọ́ sórí ìbéèrè. Bàbá àlefa wọ́n ti gbé wá. Wọ́n ti gbé wá àlẹ́ ọmọ ìtàkì ní mínú mẹ́nà sí ìtù. Bàbá àlefa wọ́n ní àdìmúlà. Àdìmúlà. Ọlọ́fin àdìmúlà. Ọlọ́fin àdìmúlà. Ọlọ́fin àdìmúlà. Ẹ ṣeun bàbá. Ẹ ṣeun bàbá. Nígbà tí àkókò ti tó ká mú dáhùn. Bàbá àlefa ìdáhùn yín yẹn ó dáa gbà o. Kódà ká sọ pé ẹ fi ọlọ́fin sí gan ni ẹ̀bá kan tún gbé wa lọ bọ̀ àdìmúlà nìkan lè dá kọ. Àmọ́ ọlọ́fin àdìmúlà ọ̀kan nínú àwọn orúkọ tí wọ́n máa ń kì í mọ́ Odùduwà lára ni, ṣùgbọ́n kì í ṣọmọ Odùduwà o. Ibẹ̀ ńkọ́ là ń lọ lónìí. Àmọ́ nínú àwọn orúkọ oyè tí ó ti jẹ ọba nílé Ifẹ̀ rí, òun ni ọlọ́fin àdìmúlà. Kí wá ní ìdáhùn sí ìbéèrè àkọ́kọ́ wa? Odùduwà, ìyá wa Ọmọlá wọ́n ní Odùduwà, Odù tó dá ìwà. Ìdáhùn yẹn òun ni àwọn tá bá wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìpínlẹ̀ Ọ̀ṣun ni ọba yẹn wà, bó jẹ́ pé ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni Ọọ̀ni tàǹdà kọ́ wà. Ìdáhùn yẹn ni Ògìyán ti ìlú Èjìgbò. Ògìyán ti ìlú Èjìgbò. Ìdáhùn yẹn nìyẹn o. Godzilla, you're welcome. Ògìyán ti ìlú Èjìgbò. Ìyá wa Àyétì wọ́n ṣàfẹ́ ká wọ 10K yẹn, wọ́n dáwọ́ dúró rárá, wọ́n ṣà ń gbé e lọ ni. Cornelius, you welcome. Bẹ́ẹ̀ ni o, Ògìyán ti ìlú Èjìgbò. Orúkọ oyè ọba ìlú Èjìgbò nìyẹn. Ògìyán ti ìlú Èjìgbò.
Ògìyán tìlú Èjìgbò, orúkọ oyè ọba ìlú Èjìgbò nìyẹn. Èjìgbò ó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. A lè gba láìpẹ́ a lè gba Òṣogbo wọlé, a lè gba ṣùgbọ́n Ìwó ló fẹ́ẹ́ súnmọ́ jù. Ọmọ láwọn ní bẹ́ẹ̀ ni Ògìyán ni Ògìyán ti ìlú Èjìgbò, orúkọ ọba oyè ọba ìlú Èjìgbò nìyẹn, Ògìyán ti ìlú Èjìgbò. Ògìyán yìí òun náà ni ó jẹ́ òrìṣà tí ó jẹ́ òrìṣà tí wọ́n ń bọ nílùú Èjìgbò. Ó dàbí nínú ìwádìí ó dàbí ọba, ó ṣe déédéé Ọbàtálá. Torí pé àwọn nǹkan tí wọ́n fi ń bọ Ọbàtálá iná ni wọ́n fi máa ń bọ Ògìyán. Ògìyán dòdòmí. Ìdáhùn wa nìyẹn o. Ògìyán ni ìdáhùn. Ògìyán ti ìlú Òṣogbo, Ògìyán dòdòmí. Ẹ máa ṣeun. Vendor, you are welcome. Ẹ ṣeun gbà. Ẹ ṣeun. Ẹ dákun ẹ já mọ́ double tap yẹn lọ. Mo mọ̀ pé àwọ̀ 10k yẹn àti lé 3k báyìí. Ó yá ìyá wa Ọmọlá, ìyá wa Ìyétì, ṣé kí á tẹ̀síwájú? Ó dẹ̀ dùn mí bí n ti láǹfààní àti gbé yín wọlé. Mo fi ká ní mo gbé yín wọlé, bàbá àléfà náà ò ní tí ì lọ. Ó dùn mí. Màá lọ check tó bá yẹ pé settings ni, tó bá dẹ̀ pé bóyá a ní criteria kan láti meet. So bóyá ó níye ìgbà tá a gbúdọ̀ ṣe live show yẹn kán tó lè allow wa. Kò sí wàhálà, á meet up ẹ̀, ṣẹ gbọ́. Ẹ jẹ́ ká bọ́ síbi ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí mo sọ ní ẹ̀ẹ̀kan yẹn. Mo rò pé a ti gbọ́ àgbọ́yé yẹn, àwọn ọmọ Èjìgbò táyé pé wọ́n wà ń bí, yóò sì yé wọn dáadáa. Ẹ jẹ́ á bọ́ síbi ẹlẹ́ẹ̀kejì. Ó yá ìyá wa Ọmọlá, ìyá wa Àyétì. Okay. Wọ́n ní mo ti wọ 1k follower. Really? 800 and kìíní kan ni mo wà tá a fi bẹ̀rẹ̀ live show. Ẹ ṣeun ìyá mi. Àbí ẹ tí ìwọ lẹ fẹ́ sọ? Mi get ẹ o. Okay. Ṣé ẹ tí ìwọ lẹ fẹ́ sọ? Mi get àǹfààní kájọ máa sọ̀rọ̀ ilé ìbáyìí. Kálájọ́ ń sọ̀rọ̀ ní ìfúnmi ní ẹ̀ṣẹ̀ máa béèrè pé ṣé ẹ tí ìwọ lẹ fẹ́ sọ àbí ẹ tí wọ? Kò sí wàhálà. Mi ò tí ì wọ 1k ṣùgbọ́n bí kí ni mo wà náà? Bí 500 plus àbí nǹkan bí 800. So ṣùgbọ́n láti bí ọ̀sẹ̀ bí mẹ́fà bí àtọ́rí pé mo ti kúrò ní Nàìjíríà bí ọ̀sẹ̀ bí mẹ́fà sẹ́yìn ní TikTok ti fún mi láǹfààní. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ ni mi tí ì wọ 1k. Bóyá region tí mo wà ló fà. Láti bí ọ̀sẹ̀ bí mẹ́fà èmi ò yẹ̀ wò, mi ò tiẹ̀ mọ̀. Kódà wọ́n tó send mail, wọ́n congratulate mi pé mo ti lè ṣe live show. So tèmi ò dẹ̀ mọ̀ ó ti lé lọ́sẹ̀ mẹ́fà báyìí tí wọ́n ti send ẹ̀. So mo ṣe wá ń tú ìfún TikTok ní àná tèmi náà ń darapọ̀ mọ́ live àwọn èèyàn. Ẹ ṣeun ìyá wa Ọmọlá, wọ́n ní 848 la wà. Ìgbà tí ó bá fi rọ́jọ́ méjì jọ mẹ́ta tá a ṣe live dáadáa, a máa over. Dissociated, you welcome. Ẹ ṣeun. Ẹ dákun ẹja túbọ̀ mọ bá ń tap ẹ lọ. Okay. Only maybe that is why you can't pick up. Mi ò rò bẹ́ẹ̀. Nígbà tí mo click ìyá wa Àyétì, ìgbà tí mo click guest yẹn, nǹkan tó gbé wá fún mi ni pé kí n check requirement. Yes. Requirement tí ó wá gbé wá. Ó ní pé ó ti mark kan bẹ̀ báyìí. Ó kù méjì. Wọ́n ní máa go live on 3 separate days. So ó túmọ̀ sí pé mo ti ṣe ọjọ́ kan báyìí. A ti ṣe mí lọ́la, a ti ṣe mí lọ́tùnla. So ó dà pé lẹ́yìn yẹn wọ́n ṣì wálẹ̀. So mi rò pé torí 1k yẹn ni. Ẹ ṣe. Ẹ túbọ̀ mọ bá ń like ẹ lọ, ẹ dákun. Ẹ̀yin náà, ẹ rí pé ẹ̀yin náà ni mo ní. Ẹ má worry. Ẹ má worry o. Ọlọ́run bá san yín lẹ́san olóore. Èmi náà ó sì mọ oore. Ṣé ti gbọ́? So bí yẹn ṣe jẹ́ nìyẹn. A ti kúrò lórí ti ọba Èjìgbò, ìyẹn Ògìyán ti ìlú Èjìgbò. Ògìyán ti ìlú Èjìgbò. Ìyá wa Ọmọlá àti Àyétì, ẹ dákun. Ẹ DM mi ní phone number yín tí màá lè bá yín fi káàdì sí nígbà tí a bá ṣe tán. Yìnyín kẹ́ni lè ṣe mí. So ẹ DM mi.
ní bínú pé ó kéré tá bá ti ṣe tán adẹ̀lẹ́ má ti ṣe tán gan kí ó yẹ pé màá ṣe lórí other phone mi ń bì ẹ ṣáà DM mi ní ẹ DM mi ní account nọ́mbà yín ẹ DM mi nọ́mbà yín ẹ dákun ẹ DM mi nọ́mbà yín so that màá lè fún yín ní card ẹ ní bínú bó kéré mélòó lára mi ẹ gbà mí mo bá ṣe rí ni ẹ ṣeun. Ẹ jẹ́ ká bọ́ sórí ìbéèrè kejì mo ti mẹ́nubà ìbéèrè yẹn lẹ́ẹ̀kan mo ní kí ni ìtumọ̀ ọ̀nìrìṣà tí wọ́n ń pe ọba Ifẹ̀ ọ̀nìrìṣà ti Ilé Ifẹ̀ ó yá o mo ti sọ pé kẹ́ lọ Google ẹ̀ lẹ́ẹ̀ka tó débẹ̀ George you're welcome please kindly double tap like the show and share it. Ó yá ẹ ṣeun ìyá wa Yétì mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o ẹ ṣeun gbà wàláì àwọn ìyá yìí ọkọ̀ wọn gbádùn wọn pọ̀ o wàláì obìnrin tẹ́gẹ́ bó ti wulẹ̀ kí nǹkan wọn ò kéré tó wọ́n ṣàdúpẹ́ náà ni wàláì nínú tọkùnrin sì máa ń fẹ́ nù àṣé mo parọ́ ni Ọlọ́run gan tó ní wá gan bí èèyàn bá ti ń dúpẹ́ inú rẹ̀ ó tún máa dùn láti máa ṣoore ló fi sọ wípé tẹ́ bá ti ń dúpẹ́ oore òun ó tún máa ṣàlékún ó yá ìbéèrè kejì nìyẹn o ẹ já lọ Google search ẹ bóyá rí lórí Google o kí ni ìtumọ̀ ọ̀nìrìṣà kí ni ìtumọ̀ ọ̀nìrìṣà tí wọ́n ń pe ọba Ilé Ifẹ̀ Orísun kí ni ìtumọ̀ ọ̀nìrìṣà ó yá o ìbéèrè táàmọ̀ kejì nù ẹ jẹ́ kí á dà kí ni ìtumọ̀ ọ̀nìrìṣà ìbéèrè táàmọ̀ kejì nìyẹn o ó yá mo ń retí ìdáhùn wa ẹ jẹ́ ká mú ìdáhùn wa o kí ni ìtumọ̀ ọ̀nìrìṣà ok bí a ká fi bí àmọ́ àwọn èèyàn tí ó tún bá wa lẹ́nu ẹ̀ ẹ jẹ́ ká sì kọ́kọ́ fi ìṣẹ́jú márùn lẹ́nà ká fi wò bóyá rí dààmú wa ó yá wa Ọmọlá àti ìyá wa Yétí ẹ̀yin náà ni mo Berry you are welcome kindly double tap power tap and share the show thank you ó yá ẹ jẹ́ ká mú ìdáhùn wa o kí ni ìtumọ̀ ọ̀nìrìṣà tí wọ́n ń pe ọba Ilé Ifẹ̀ ọ̀nìrìṣà kí ni ìtumọ̀ rẹ̀ ẹ jẹ́ ká mú ìdáhùn wa ó yá o Mike you are welcome Nahala Diwan bá ti ń wọlé wọ́n ń jáde pé eégún èsì léwọ̀ kánà bàbá kùsọ̀ náà ń bẹ́ẹ̀ ni ó wà lágbára gbà ó lágbára ó yá ẹ jẹ́ ká mú ìdáhùn wa o mo ń retí o ẹ jẹ́ ká mú ìdáhùn wa mo ń retí ìdáhùn wa Lily you are welcome Jéhu Kwasu ó ti dá a báwọn ọlọ́mọdé yìí mi ó yọ lónìí báyìí pẹ̀lú oríṣiríṣi ọkọ̀ ó yá o ìyá wa Yétí àti ìyá wa Ọmọlá so for foreign audience what is the meaning of Ọ̀nìrìṣà the great and the powerful king of Ilé Ifẹ̀ the source ìbéèrè wa nìyẹn o maybe you could have an answer to it. This is a question and answer based program from Ipa Ọgbọ series. All right, Mama Idris ẹ káàbọ̀ ẹ máa bá wa share bẹ́ẹ̀ ṣe share yẹn ẹ ṣáà máa tap screen yẹn máa tap ẹ lọ títí 10k là ń lọ o ẹ máa tap ẹ lọ a fẹ́ kí like yẹn kó wọ 10k. Ahmed Kefi you are welcome you could be a kind gifter too kẹmọ wò wípé àbí big boy ni wàá wò ní rárá o ànábì náà kì í kọrẹ o ànábì kì í kan tọrọ ni ṣùgbọ́n tá bá fà ànábì máa ń gbà so a kind-hearted gifter is also and always welcome on the show. Thank you as you are joining. Ó yá
ìyá wa Yeti, ìyá wa Mọ́lá, ẹ má wò mí lójú. Is a descendant of the god king Oduduwa and is counted first among the Yoruba kings. Okay. Èmi nìkan tán ìyá wa Yeti. Èmi nìkan tán. Ó dáa o. Wọ́n gift mi o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run ó bá ń ṣàlékún oore yín o. Ibi tẹ́ tí mo kò ní tán bẹ́ẹ̀ o. Kò ní tán bẹ́ẹ̀. Ọlọ́run ó mọ̀ ṣàlékún dáadáa. Yasiru kula yawmi siyadatan ila al-amami insha Allah. La hawla wala quwwata illa billah. Ó yá o. Ìyá wa Yeti àti ìyá wa Ọmọlá, mo ti lọ wo DM mi. Tí bá ń drop phone number yín o. So that màá lè ṣe káàdì kékeré tí mo ní mo fẹ́ fi fẹ̀mí ìmoore hàn. So ẹ bá mi drop ẹ o. Mo ti wà ní inbox mi báyìí, mi ò rí message yín o. Tá bá dẹ̀ ṣetán lẹ fẹ́ drop ẹ. Kò sí èyí tí kò bá mi ní ara mú bẹ̀. Ó yá o. Let's go there. Ó yá o. Ẹ jẹ́ ká mú ìdáhùn wa. Ìyá wa yes, ìyá Ọmọlá, wọ́n ti mú dáhùn tí wọ́n wá. Wọ́n ní ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Odùduwà. Òun sì ni àkọ́kọ́ nínú àwọn ọba ní ilẹ̀ Yorùbá. Àgbọ́yé àti kọ́ọ̀lẹ̀. Akọ̀wé ti kọ ìdáhùn yín lẹ̀. Ìyá wa Ọmọlá, wọ́n ti kọ́ nu rẹ́gísítà. Ìyá wa Yeti, ó yá o. Ẹ mú ìdáhùn tọ̀dọ̀ yín náà wá o. Mò ń retí o. Ẹ mú ìdáhùn yín wá, mò ń retí o. Mo retí ìdáhùn yín. Ẹ bá mi jẹ́ ká share program yìí kí ó lè lọ fàáfàá, kí àwọn ọmọ Yorùbá aládé kí wọ́n lè láǹfààní àti darapọ̀ mọ́ wa lórí ètò Ipa Ọgbọ́n series. Láti inú àkàrẹ̀ láti mú tá mọ̀ wọ́n wá. Ìbéèrè àkọ́kọ́ ó ti lọ, a sì ti mú dáhùn rẹ̀ wá. Ọba aládé tí ń bá òòṣà jẹ́ ọkọ̀. Ògìyán fàǹfààní àwọn tó ń ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ògìyán ti ìlú Èjìgbò, òun náà ni Ògìyán ni ó kọ oyè ọba yìí. Ìlú tó jọba lé lórí náà ni Èjìgbò. Òòṣà tí wọ́n sì ń bọ tó jẹ́ òòṣà wọn, òun náà ni òòṣà Ògìyán nílùú Èjìgbò. Ó yá o. Ẹ jẹ́ kí a darapọ̀ mọ́ wa láti mú ìdáhùn wa. Ọba àkọ́kọ́ ní Ilé Ifẹ̀. Ìtumọ̀ Ọ̀nìrìṣà lọ́dọ̀ ìyá wa Yeti nù. Mo ti rí báyìí. Mo ti rí dáhùn yín báyìí. Alright. Mo ti rí dáhùn yín o. Kò sí wàhálà. Ẹ jẹ́ á fi ìṣẹ́jú márùn-ún sí. Kí n lè mú ìdáhùn yẹn wá. Inshallah pẹ̀lú ògo Ọlọ́run. Tó bá ti di aago 4 lọ́dọ̀ tèmi, bí tí ó mọ̀ jẹ́ aago 9 lọ́dọ̀ yín, a gé pété ká tún lè láǹfààní àtúntì pàdé. Gbogbo àwọn yẹn wá tí wọ́n dúró tì wá yìí ló jẹ́ pé ó yẹ kí wọ́n ti wà ní àwọn live show mi tó yẹ kí wọ́n ti wà ńbẹ̀. Ṣùgbọ́n wọ́n dúró tọ́lọ́hùn. Ẹ kú ìfẹ́ tọ́lọ́hùn lára mi. Ó kù ìṣẹ́jú 4 báwọn. Lẹ́yìn ìṣẹ́jú 4 yẹn, a mú ìdáhùn yẹn wá. Lẹ́yìn ìṣẹ́jú 4 yẹn. Kí ni ìtumọ̀ Ọ̀nìrìṣà? Màmá Rídíìsì, ẹ̀yin ò mú dáhùn wá ti yín ni. Ọmọ Yorùbá sálẹ̀ yín náà. Kí ni ìtumọ̀ Ọ̀nìrìṣà? Ìbéèrè nù. Kí ni ìtumọ̀ Ọ̀nìrìṣà? Ìbéèrè nù. Kí ni ìtumọ̀ Ọ̀nìrìṣà? Jen K, you are welcome on board. Sammy K.E., welcome on board. Frank, welcome on board. This is a question and answer based show. You are welcome. Kindly power tap and share the content. Let it go viral, please. Ìyá wa Yeti, mo ti rí ọwọ́ yín o. Mo ti rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tẹ́ fi ránṣẹ́.
oyè àkọ́kọ́ tí Oòduà jẹ àwọn Idris ìdáhùn tí wọ́n nìyẹn. ok tó bá gé bẹ́ẹ̀ lórí àámọ̀ ìyàwó ayé tí mo ti rí ọwọ́ yín mo ti rọ́wọ́ yín o ẹ dákun nẹ́tíwọ̀kì wo leléyìí o which network please jẹ́ pé tí ẹ̀ bá ti tẹ̀ sórí áàpù yóò gbé network tó bá jẹ́ wa náà 8149516395. ìyàwó amọ́lá ẹ̀ ti drop ó rà pé wọ́n ti lọ for now. ẹ ṣeun o bàbá Adéwálé you are welcome. ẹ mọ̀ sálọ táàmù ní ètò láti inú àká ipa ọgbọ́n series. He is a traditionally considered the 40 spirits òrìṣà okay onírìṣà is it the 40th spirit or what kò yé mi o. ó dà gbogbo dáhùn yín ni mo gbọ́ ìjà òye ẹ káàbọ̀ padà o. ìyá wa ọmọlá ẹ bá mi drop phone number tọ̀dọ̀ tí yín náà. ìyá wa ayé tí wọ́n ti drop ẹ̀. ìyá wa ayé tí mo béèrè pé nẹ́tíwọ̀kì wo ni ẹ bá mi dáhùn ní DM yín ẹ jọ̀ọ́ ẹ bá mi dáhùn ní DM yín. ẹ ṣeun ẹ kú ìfẹ́ ò ní tán láàrin wa ẹ ṣeun mo dúpẹ́. ó kù bí ìṣẹ́jú mọ́kànlá. okay 41st okay onírìṣà okay 41st okay onírìṣà okay lọ torí kọ́ mọ́ bá fún mi kọ́ mọ́ bá gift mi àbí ìkúnlẹ̀ ọ̀sá lọ kọ́ mọ́ bá gift mi sọ́dà bẹ́ẹ̀ mọ́ wọ̀rí ọwọ́ mi ó padà bá ọ kò sí wàhálà. ẹ dákun 6k ní a wà báyìí o 10k ìdẹ̀ ní goal wa ó dẹ̀ kù ìṣẹ́jú mọ́kànlá tá a fi dìde lórí ètò ó yá ẹ jẹ́ ká gbé dé 10k yẹn o àṣẹ̀dé 6k ní o ẹ jẹ́ ká gbé like yẹn ẹ jẹ́ ká gbé dé 10k yẹn ẹ jẹ́ ká máa power tap ká dẹ̀ má gbàgbé láti share rẹ̀ ẹ ṣe mẹ́ẹ̀ ṣe ń bá mi share rẹ̀ yẹn mo dúpẹ́ o. ìyá wa ọmọlá àwọn èèyàn green yẹn up green ni làwọn ń lò ní tiwọn. mo ti rí ó ti wọlé o ó ti wọlé ẹ ṣeun gbà ó ti wọlé ẹ kú àròtì ọlọ́run ò ní fẹ́ yín náà lẹ́ o mo mọ rírì yín púpọ̀ ẹ ṣeun gidi gan ni ìfẹ́ ò ní tán láàrin wa ọlọ́run ò sì ní fi é fẹ́ ẹ̀yin náà ọlọ́run ní fi fẹ́ ẹ̀yin náà ẹ ṣeun mo dúpẹ́. ó yá o ìyá wa ẹ lọ kí ìṣáì o astagfirullah ẹ lọ kí ìṣáì ó kàn jẹ́ pé ó ṣeé ṣe kí ẹ má padà bá wa lórí ètò torí mo mọ̀ pé àsìkò tráfíkì kátẹ́lá tó láǹfààní àti gbá àwọn èèyàn wọlé ṣẹ̀pọ̀ máa hàn ní orí profile tiwọn náà pé wọ́n wà live níbì kan so mi ò ní fẹ́ dá wa lágara. Brooke you are welcome so ó kù bí ìṣẹ́jú mẹ́sàn-án ẹ jẹ́ kí n mú ìdáhùn yẹn wá kí ni ìtumọ̀ onírìṣà gẹ́gẹ́ bí ohun tí ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ tí ó sì jẹ́ pé kò síbi tí a ti lè sọ tí àwọn tí wọ́n fẹ́ràn ojúlówó iṣẹ́ ìwádìí àti ìtàn tí àwọn náà sì mọ̀ pé bẹ́ẹ̀ lórí so ǹdẹ́yìn bá ti sọ ní orí rédíò tí rédíò dẹ̀ sì ti kúrò ní asọ̀rọ̀mọ́gbèsì bíi tàtijọ́ so ṣe mọ̀ pé kò síbi téèyàn ti lè sọ irú kan bẹ́ẹ̀ nígbà pé ní tíwádìí sọ fún wa ni tá a sì fìdí ẹ̀ múlẹ̀ so ẹni tó bá fẹ́ ṣe eye service ni ó sọ wípé ìtawí kò rí bẹ́ẹ̀. ìtumọ̀ onírìṣà òun náà ni gẹ́gẹ́ bí ohun tí ìtàn sọ fún wa òun ni pé nígbà tí Odùduwà tí ó gbésẹ̀ gẹ́gẹ́ bí ìtàn àtẹnudẹ́nu tí bó ti ṣàlàyé fún wa gbogbo àwọn ọmọ kó tó di pé Oòduà gbésẹ̀ gbogbo àwọn ọmọ ni ó jẹ́ pé oníkálukú ti ń béèrè fún òmìnira láti lọ dá dúró láti lọ tẹ ìlú tara ẹ̀ dúró
ó fẹ́ já sí wípé kò fẹ́ sí nínú àwọn ọmọ ṣáájú tí wọ́n gbajúmọ̀ tá a máa ń gbọ́ kọ wọn, onípópó, onísàbẹ̀, tó jẹ́ pé àwọn yẹn ti bọ́ sí apá ti orílẹ̀-èdè bòmíì ní àwọn orílẹ̀-èdè àmọ́ náà wà níbí tó dórí ọ̀rọ̀ míyàn ní Alákétu, tìlú Kétu, onísàbẹ̀, onípópó, àwọn mẹ́ta àwọn ti bọ́ sí ẹ̀yìn odi Nàìjíríà tiwọn, Aláàfin, Olówu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ipò Ọ̀nìrìṣà àti ìtumọ̀ rẹ̀ òun náà ni ẹni tá a fi sídìí wípé kí ó máa tọ́jú àwọn òòṣà. Ẹ rí wípé nínú àwọn orúkọ tí wọ́n ń pe Ọ̀nìrìṣà, wọ́n á máa pè é ní ẹni tí wọ́n á máa pè ní àrólé Oòduà. Àrólé Oòduà. Ẹni tá a fi kò túmọ̀ sí wípé ọmọ Oòduà ni o. Oòduà kọ́ ló bí Ọ̀ọ̀ni Ọ̀nìrìṣà níbi tórúkọ yẹn ti wá o. Ṣàlàyé mi yẹn yé wa. Òun ló fà á tó fi jẹ́ wípé àwọn ọba tí wọ́n jẹ́ ojúlówó ọmọ Oòduà, tí ì bá ṣe ìsìn ọ̀pọ̀lọpọ̀ wọn kì í gbà fún Ọọ̀ni tó bá wà níbẹ̀. Ara àwọn ìdí tí Aláàfin tí kì í fi fẹ́ tẹríba fún Ọọ̀ni nìyẹn. Torí pé in tó wà nídìí ẹ̀ ni wípé ẹni tí bàbá wọn tí ó fi sílẹ̀ wípé kó máa wọlé dòun láti lè máa mójútó àwọn òrìṣà, ẹni tó mójú àwọn òrìṣà, ẹni tí wọ́n fi lẹ̀ pé kó máa wọlé dè àwọn, pé kó rólé, kó máa wọlé dè àwọn, ẹ mọ̀ pé ojoojúmọ́ ni wọ́n ń bọ òòṣà nílé Ifẹ̀ tó sì ní tó ń kálukú ń gbà láti máa fún àwọn òòṣà ní nǹkan tí wọ́n fẹ́ àti tí wọ́n fẹ́ gbà. Ibi tí orúkọ yẹn tó ti wá nìyẹn. So ẹlòmíì ó mọ̀ wípé kí ló wá fà á t'Aláàfin ò tẹríba fún Ọọ̀ni. Àwọn ọba Yorùbá míì náà wà bẹ́ẹ̀ tí wọ́n gbà fún Ọọ̀ni, tí wọ́n gbà wípé àwọn làwọn jẹ́ ojúlówó ọmọ Odùduwà. So ẹni tó wà ní ipò ìránṣẹ́ sí bàbá àwọn wà máa tẹríba fún. So a sọ eléyìí láti yẹ̀yẹ́ ipò Ọ̀nìrìṣà rárá o. A sọ láti yẹ̀yẹ́ rẹ̀, ṣùgbọ́n ṣe mọ̀ wípé tá a bá ti ń wú ìtàn tó sì jẹ́ ojúlówó, yóò mọ̀ ṣe kíni, yóò mọ̀ fara kọ́ àwọn nǹkan kankan, ṣùgbọ́n a kàn ń jẹ́ ká mọ̀ ibi tí ó ti ṣẹ̀ wá. Thank you so much, the user with smiley. God bless you. God bless you. Thank you for the gift. I do appreciate it. God bless you. Kọ́kọ́ kò jẹ́ kí n mọ̀ bá ti pé ó kọ yín o, a sì mọ̀ bóyá mo rí pé àpẹẹrẹ dúdú ni, mi mọ̀ àmọ́ bóyá ọmọ Yorùbá, ọmọ aládé náà ni ẹni yẹn. Gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀, so n tó fà á tó fi jẹ́ pé tẹ bá rí àwọn ọba Yorùbá kan, tẹ bá rí àwọn ọba Yorùbá kan tí ó jẹ́ wípé thank you so much for being a good and kind-hearted gifter. God bless you. God bless you. God bless you. I love you. I love you, much love. Thank you so much. N tó fà á gangan nìyẹn o. N tó fà á gangan nìyẹn. Ìdí tí wọn kì í fi fẹ́ gbà fún Ọọ̀ni nìyẹn. Ẹ rí pé ìgbà tí kábíyèsí Ọ̀nìrìṣà Ògúnwùsì Bàtúndé Ẹniìtàn Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì ẹ̀ẹ̀kùn kábíyèsí Ọmọṣífìlà Forí Adé o. Ẹ rí pé ìgbà tí wọ́n débẹ̀, nínú àwọn ìgbésẹ̀ tí wọ́n kọ́kọ́ gbé ni láti jẹ́ kí àlàáfíà wà láàrin àwọn àti àwọn ọba aládé ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ àwọn ọba tí wọ́n jẹ́ ọba ìṣáájú, tí wọ́n jẹ́ ọba ìṣẹ̀ǹbáyé, pàápàá jùlọ Aláàfin tìlú Ọ̀yọ́, kí Aláàfin Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta kí wọ́n tó wàjà. Ẹ rí pé Ọ̀nìrìṣà Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì wọ́n gbé ìgbésẹ̀ láti jẹ́ kí ìbáṣepọ̀ kó wà láàrin wọn. So tẹ bá rí ọba tí ó jẹ́ pé ọba àṣẹ̀ǹbáyé ni tó sì jẹ́ ojúlówó ọmọ Oòduà tí ó wá ń ṣe bákan sí Ọ̀nìrìṣà, n tó fà á nìyẹn o. Torí pé wọ́n rí Ọọ̀ni bí ẹni tó wà ní ipò ìránṣẹ́
ìyẹn ni pé orúkọ oyè yẹn ni mò ń sọ o. Orúkọ oyè yẹn níbi tó ti bẹ̀rẹ̀ Odùduwà ti jẹ lẹ́yìn wọ́n ti lórúkọ oyè Odùduwà, wọ́n ti lórúkọ oyè Ọbàtálá, àwọn tó ti jẹ nílé Ifẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí ọba. Ọlọ́fin Àdìmúlà nínú àwọn tó ti jẹ nínú oyè Ọ̀ọ̀nìrìṣà òun ni. So ìdí nìyẹn tí ó fi jẹ́ pé orúkọ oyè yìí, torí pé lẹ́yìn tí Odùduwà ti gbéṣẹ̀ tí Ọọ̀ni tá a fi rólé tó ti dórí ipò gẹ́gẹ́ bí ọba Ilé Ifẹ̀, tí ò dẹ̀ tí ì sí pé wọ́n yí orúkọ oyè yẹn padà ló fà tó jẹ́ pé Ọ̀ọ̀nìrìṣà yẹn là ń lò ó bọ̀ láti ọdún yìí. So orúkọ oyè ni. So bí àwọn orúkọ yìí tá a ti lò kọjá òun náà ni mo ti dárúkọ díẹ̀ nínú wọn. Thank you so much, this wonderful and kind-hearted gifter. God bless you. You use a smiley as your account name, but God knows you and knows what you want and desire. I appreciate you. God will bless you. Thank you so much. Ẹ ṣeun. Ó yá ẹ bá ń gbédé 10K o. 8.9 láwà yìí o. Ó yá gbédé 10K ká tó mọ́ lọ, ó kù ìṣẹ́jú kan o. So tá bá ní ìbéèrè ẹ jẹ́ ká béèrè báyìí o kí o tó di pa mọ́ lọ. Yá wa mọ́lá tí béèrè bá wà. Redress tí béèrè bá wà. So for people that do not understand Yoruba language, this is a question and answer session. Question and answer session whereby we ask questions about Yoruba language, culture, heritage, and tradition. So the first question today is about a particular king that bears the name of a deity that has been worshipped in his town, and that is Ogiyan ti Ejigbo, the Ogiyan of Ejigbo land, that is Osun State. Also, we asked for the meaning of Ọ̀ọ̀nìrìṣà. A béèrè pé kí ni ìtumọ̀ Ọ̀ọ̀nìrìṣà? Yes, the meaning of Ọ̀ọ̀nìrìṣà. What's the meaning of Ọ̀ọ̀nìrìṣà? It indicates that someone that is saddled with the responsibility of catering for the idols in Ile-Ife Palace. That is the source of the name. Ibi tí orúkọ yẹn tó ti wá nìyẹn. Àyẹn ò wá sọ pé Ọọ̀ni kì í ṣe ọba o. Àyẹn aláṣìgbọ́ ẹ má ṣì mí gbọ́ àwọn aláṣìgbọ́ ò tiẹ̀ ní wọn ní wórí ètò mi. So ìyẹn ò sọ wípé Ọọ̀ni èé ṣe ọba o, ṣùgbọ́n orírun orúkọ oyè yẹn, orírun ibi tó ti wá òun ni à ń sọ yẹn. God bless you. God bless you. I really appreciate. This is encouraging. Coming live for the first time and meeting a kind-hearted gifter like you, I do appreciate. I can only see your color that is black as mine. Notwithstanding, I appreciate you. This is my token of showing you that I love you too, because you've shown me love. Oh my God. This is another gift coming from you. A snowboard. My God. Another one again. Ginger man. Oh. TikTok music play. Ice cream. Oh. Balloon. Oh my God. Oh my God. God bless you so much. I can only show this. Oh, cloud bread. God bless you. I can only show this to appreciate you and show you some love too. I do appreciate you. God bless you. My people are appreciating you on my behalf. That is Omola appreciating you. Ó sì wá dùn mí lè gbé yín wọlé. Ẹ tí gifta ò bá sì bá ń fẹ́ yín náà lẹ́bùn báyìí. Ẹ má worry, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Yóò dá kò ní dànù máa lọ́wọ́. God bless you. You even followed me. I really appreciate. God bless you. 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 God bless you so much. I love you too. I love you too for showing me this kind of love. God bless you. I really appreciate.
I really appreciate. Thanks so much, man of honor. Ridris wọn bá wa dúpẹ́. Ẹ ṣeun gbà ìyàwó ọmọlá báńkì ìyàwó àyètì lágbára Ọlọ́run tí n bá ti gúnlẹ̀ lórí ètò báyìí òun náà ni màá fi káàdì yín ránṣẹ́ láti mọ rírì àdúró tì yín kọ́lọ́n kó dó tẹnìkọ̀ọ̀kan wa lójú ọgán náà ni màá fi káàdì yín ránṣẹ́ lágbára. Olivia, oh you are welcome, you are welcome. Ìyàwó àyètì Ọlọ́run ó gbà ó takọ́ballahu mina wa minkum. Ọlọ́run ó gbà ń jọ́sìn o, Ọlọ́run ó gbà ń jọ́sìn, Ọlọ́run ó gbà ń jọ́sìn, Ọlọ́run ó gbà ń jọ́sìn. Ẹ ṣeun gbà, ẹ ṣeun gidi gan ni, ẹ ṣeun gidi gan ni. Iṣẹ́ Ọlọ́run ẹni tí ò gbédè mi tí ò gbọ́n tí mò ń sọ òun kàn bó gift lọ́ntì ẹ̀ ni. Ọlọ́run kó dákun kó jọ kó má jẹ́ kí aláàánú kó fo gbogbo wa dá o káláàánú ọmọ fò wá rò kò sí ní tó kan lọ́hùn nípa pé bóyá ẹni téèyàn mọ̀ àbẹ́ ẹni téèyàn mọ̀ kó tó ran ẹni tí ó ṣèyàn lóore kó tó ran síyàn. Ọ̀rọ̀ mi ti ń yé àwọn èèyàn wa tá a jọ wà nínú yàrá lọ́hùn lọ́dọ̀ bàbá àgbà àlífà Ọlọ́run kó kíyèsí ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ ṣeun mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ọlá lágbára Ọlọ́run òun náà ni a tún mọ láǹfààní láti pàdé. Miss Nico Arthur, you are welcome, you are welcome, you are welcome, you are welcome. Thank you so much. God bless you. A pàdé lọ́la lákọ̀tún ẹ̀mí ìlàmú wa ó ṣeé ṣe kó jẹ́ pé ìjánu ọmọ nínú àwọn ọkọ̀ láti mú táàmù wa wá táàmù náà láàmú ṣe a mọ̀ mú àwọn ìbéèrè wa a sì mọ̀ fàyílẹ̀ fún wa láti mọ̀ dáhùn. Peter Deita gbogbo yín pátá òun náà ni mo kí mo dúpẹ́ o. My sincere and heartfelt appreciation to ìyàwó ọmọlá ìyàwó àyètì mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, and to my beautiful and kind-hearted gifter, God bless you. May God replenish your pocket with unending yes, so ẹja gbede thank you wọ́n ní kí n má ti lọ ká gbede thank you ó yá o 9.7 ó yá ojú òní tìyìn mo dúpẹ́ púpọ̀ ìyàwó ọmọlá àti ìyàwó àyètì. Ìyàwó àrídìrísì náà mo dúpẹ́ o àwọn náà wọn dáwọ́ dúró wọ́n ṣàn tap lọ tap wọ́n ṣàn tap lọ ni ó yá jáde 10k ká tó end ẹ o ó yá àwọn ìyá mi ti ní kájú dé 10k ó yá ẹja gbede 10k o ẹja gbede 10k kí á tó end ẹ ó yá let's go there, let's 9.8 ó yá yes ìyàwó ní alhamdulilayi 10.1 9.8 lójú ìṣó lọ́dọ̀ tèmi bí ó ti wá dé 10 ní ọ̀dọ̀ yín tẹ́ ń wò ń ta ó yá o 9.8 ló ṣì wà lọ́dọ̀ mi o ìyá wa 9.8 ló ṣì wà lọ́dọ̀ mi o ó yá ẹ bá mi gbé e débẹ̀ o 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 ẹ gbé e débẹ̀ ẹ gbé e débẹ̀ ẹ gbé e débẹ̀ o ẹ gbé e débẹ̀ ẹ gbé e débẹ̀ ẹ bá mi gbé e débẹ̀ ẹ gbé e débẹ̀. Ok Ridris náà ti ní ó ti wọ 9.8 ni yes ìyàwó ọmọlá ẹ̀yìn lẹ́gẹ́ ó ti di 9.9 báyìí ó yá let's go there 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 9.9 yes 9.9 ó yá ẹja gbé débẹ̀ kí lè yọ̀ǹda àwọn ìyá wa yìí wọ́n ti mọ retí wọn láwọn bòmí láti wá join live ó yá let's go there. Ó ti wọ 10 o ó ti wọ 10k ẹ ṣé gan ni o mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ kú fẹ́ mi Ọlọ́run tí ó jọ ní wá kò ní fi wálẹ̀ títí ọ̀la tí a tún láǹfààní àti máa pàdé fún àkọ́tún. Ọlá ẹ mà káàbọ̀ àlejò tó bómi ìṣọwọ́ náà òun náà bá oúnjẹ òbòdọ́lá ẹ káàbọ̀ ẹ ṣe wo wọ́n ní kí ni time 4:07 láwà ṣe pé mo dẹ̀ sọ pé tó bá ti dago mẹ́rin kí n lè fún àwọn torí kí n lè fún ẹ̀yin àyà wa láǹfààní àti lọ darapọ̀ mọ́ àwọn live mi káàtì ẹni mo ti láǹfààní àti gbé wa wọlé ńsìn ṣe pé a máa show lórí profile yín pé ẹ wà live àwọn èèyàn àtúbẹ̀ tún máa join yín tún máa gift yín ṣùgbọ́n gbà tí n ti lè gbé yín wọlé kí n má deprive yín
Okay, one time wo ni a máa bẹ̀rẹ̀ program. Inshallah rahman a bẹ̀rẹ̀ ní ẹ jẹ́ ká fi sí aago méje Nigerian time. Ká wá wò bóyá a lè wọ́wọ́ aago mẹ́sàn-án láti jẹ́ pé mẹ́jọ náà sọ ẹ jẹ́ a fi sí aago méje Nigerian time yóò máa jẹ́ aago méjì lọ́dọ̀ tèmi ń bì. Ẹ jẹ́ a ṣe báwọn kọ́lọ́n kí ó kún wa lọ́wọ́. Ẹ jẹ́ a ṣe báyẹn. Mi náà máa ṣẹ́ẹ̀tì máa fi sí kàlẹ́ndà mi so that gbogbo ibi tí mo bá lọ màá lè ti padà settle kó tó dé gbà yẹn. Wọ́n ní 6 ní ká fi sí o. Okay, 6 ìrọ̀lẹ́. Okay. Bẹ́ẹ̀ ni bọ̀dọ̀ láti wá débí. Bọ̀dọ̀ láì ṣe ẹ káàbọ̀. Ẹ ṣeun. Ẹ kúfẹ̀ẹ́ ojú òní tì yín o. Ọlọ́run ní fẹ́ni kankan wálẹ̀. Okay, ìyá wa Mọ́lá wọ́n ní aago 6. Okay, wọ́n nítorí àlàjá. Okay. Ó dà. 6 ti dà kò sí wàhálà. Yóò máa jẹ́ aago 1 ọ̀sán lọ́dọ̀ tèmi ń bì. 6 ti dà. Ọlọ́run ó ṣọ́ wa. Ọlọ́run ó ṣọ́ wa jọ̀la lọ. Ọlọ́run ó ṣọ́ wa jọ̀la lọ. Aago 6 náà ti dà. Aago 6 náà dà. Táàmù yẹn náà la fi máa ṣe. A máa mú ìbéèrè wá. A máa fún wa láǹfààní ká dáhùn rẹ̀. A sì máa mú ìdáhùn tí àwa ti nílẹ̀. Aago 6 tí ó máa jẹ́ aago 1 lọ́dọ̀ tèmi. Lágbára Ọlọ́run lápàdé lákọ̀tún ní ọ̀la. Ẹ ṣé mo dúpẹ́ o. Ojú òní tì yín o. Àwa tí a ti fẹ́ lọ sùn lọ́dọ̀ wa oorun ayọ̀ lásùn. Àwa tá sì tún mọ̀ pàdé láwọn ibi tá sì ṣe pàdé náà. Aládùúgbò ìdọ́là ni màá sọ fún àwa. Ẹ ṣé gan, mo dúpẹ́ o. Ọlọ́run ní dá yín dá bùkátà yín o. Àtẹ̀yìn àti èso ara yín Ọlọ́run ní ṣe yín lápàtẹ́ mọ́ta o. Mo dúpẹ́ púpọ̀ o. Ẹ ṣeun gan ni. God bless you. Ọláyínká ni mò ń jẹ́ o. Akóredé ni bàbá tó bí mi lọ́mọ. Àpèlé oko àjẹrò ni jẹ́ ayé dùn. Ayé tèmi tí ni ó dùn kò ní kan. Ó ṣèwọ̀ ká tó foyín sẹ́nu ká tún bẹnu jẹ́. Ó mí kì í korò lẹ́nu. Ayé wa ò ní korò. Àrí àfiwáṣọ́nà mò ń ṣe yín pẹ̀lẹ́. Ó dìgbà kan náà.